ìgbà mi máa sùn gan mi ìbẹ́ lọ́hùn kí n jí o tí n bá jí báyìí inú mi kì í dùn. ṣé ó lè tó yẹn ni. mo lọ ṣiṣẹ́ welder and blacksmith nígbò yá láàrin ẹ̀ mo tún di ẹni tó ń dísìkì káàkiri Ọbádèmú disco sound tó ń pè ní DJ ní ìsìn so káàkiri. ẹ ṣe dísìkì rí. mo dísìkì dẹ́kọ̀ ìgbà yẹn Tàràsó Wàsíù ṣe jáde ìgbà yẹn ní láìfù Tàràsó so kò dẹ̀ tí ìdàbẹ́kúta láìfù ẹ̀ ló ṣe ìdàbẹ́kúta ọ̀hún tí mo lọ play fún. ọ̀gbẹ́ni kí ló ń ṣe ẹ̀ á ní kó fún wa ní láìfù ohun Tàràsó kò dẹ̀ tí Tàràsó yẹn ò ti dé sí Abẹ́òkúta ń gbà yín. lẹ́nìkan ṣe tọ́ bọ àpò òjìrí yẹn bó ṣe yọ késẹ̀tì yẹn ìgbà yẹn láyé késẹ̀tì owó tó kọ́kọ́ máa ná fún yẹn ìgbàjú ló fi náà ó fowó yẹn sọ́wọ́ báyìí gbà á lójú mi Ọlọ́run ló yọ ojú ìgbà mo kàn sọ fún bàbá kan ni dáàdi ẹ wá ẹ má wò mí ràn mi ìfẹ́ bí láìpẹ́ mi ṣe rí yìí wọ́n ní ẹkùn mú ẹ lọ sọ́dọ̀ alàgbà àwọn mo ṣe débẹ̀ ni ọmọ ọmọ wọn ní ọmọ wo ló mú wá sọ́dọ̀ wọn gbogbo iṣẹ́ tó ń ṣe kì í ṣọnà ẹ̀ tí ò bá ti gbé àgbélébùú ẹ̀ kó tẹ̀lé Jésù kò sáṣeyọrí fún láyé yìí á sì mi ìlú á mi nítorí wàá bà mí lẹ́rù sá bàbá yẹn ní á mi ìlú yìí á mi èmi tí mo sàsọtẹ́lẹ̀ yìí mọ́ alẹ́ ìjọ yẹn mo gbàgbára ẹ̀ nínú iṣẹ́ yìí ò kọ̀ọ̀kan ń sèso rere fún èèyàn. iṣẹ́ Ọlọ́run. bẹ́ẹ̀ ni mo sì mú lálàbí ni o báwọn ẹdí bẹ̀rẹ̀ yẹn ni ṣé ó ti sọ fún mi pé 2,500 ní ilẹ̀ yìí o inú àwọn fámìlì yẹn tó ṣe dé nìyẹn Ọlọ́run tó máa ta lọ́ọ̀tì kan bẹ̀ ọ̀yẹn náà ti gbọ́ yẹ tá a ra àkọ́kọ́ ọ̀yẹn náà tó tà fún wa ní 2,500 bí màmá kan tó ṣe yọjú náà nìyẹn ìyẹn yẹn wà ní tẹ́sí èèlò ìyá yẹn náà máa ta 900 wọ́n bẹ̀rẹ̀ sí yọjú àwọn onígbò yá nǹkan bẹ̀rẹ̀ sí hàn ó ń do ní 25 ibi tẹ́ bá ti ń sọ pé èrò sí inú church aláṣọ ara sànẹsì àti máa sunkún àwọn èèyàn fẹ́ ṣe sànẹsì mọ́ tó tẹ́lẹ̀ máa rí wọn bolobolo lórí social media lórí bàbá. iṣẹ́ wòlíì tẹ́ bá fẹ́ define ẹ̀ lọ́dọ̀ tí báwo lè ṣe lè define ẹ̀. a lè pè ní olùtọ́ni fún àwọn kìrìsìtẹ́nì. ṣé kìrìsìtẹ́nì nìkan ni. àwọn tó pè ló yàn àwọn tó yàn ló ṣe lógo ṣùgbọ́n ìbéèrè náà ni pé ṣé gbogbo àwọn tó sọ pé Ọlọ́run pè wọ́n lọ́lọ́run pè ṣá. ìṣe gbogbo wọn ìdìdí nìyẹn ńgbà tí ò ń ṣe gbogbo wọn òun ló jẹ́ kí Jésù sọ wípé nípa èso wọn lè máa fi mọ̀ wọ́n. ṣé rí n tá n pè ní ìpè àjẹjáde ẹ mọ̀. báwo lèèyàn ṣe máa mọ̀. bẹ́ẹ̀ ṣe máa mọ̀ ni pé ìpè ló máa darí ẹ̀ ẹni tọ́lọ́run ò bá pè ara ló máa darí àtọgbọ́n orí. ẹni tí ìpè bá pè ohun tó máa ṣe máa ya àwọn èèyàn lẹ́nu ó dẹ̀ máa ya òun náà lẹ́nu ìrìn àjò ẹ̀ àjẹyanu. ẹni tí pè. bẹ́ẹ̀ ni pé lóòótọ́ ni ìyàtọ̀ máa wà ẹni tí Ọlọ́run ò pè á máa fi tara sí so ti yé yín gbogbo èèyàn dẹ̀ máa mọ̀ pé ara ti pẹ̀lú kinní. bọ́tẹ́ lomi náà wà tọ́lọ́run pé táwọn kan sọ para ló ń fi sí. ẹ ṣe tó bá jẹ́ ó ń fi ara sí àwọn èèyàn á sì máa rí ìpè yẹn á sì máa defend ẹ̀. so ti yé yín ṣé mo pé èṣù wá láti lò ní. so ti yé yín èṣù gbọ́dọ̀ máa attack ẹ̀ because torí pé n tó gbé dání. ìyẹn ni pé àwọn tọ́lọ́run bá pè èṣù lè attack wọn. jaburata èṣù òfin ìgbà kan fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ sẹ́ni tó dán Jésù wò. tó gbé bàbá lọ sórí òkè. ó ní kó bẹ́lẹ̀. ó bẹ́ látòkè. tó bá jẹ́ pé lóòótọ́. ọkùnrin tó bá yẹ pé Jésù ní ìgbéraga á bẹ́. because torí pé agbára wà. láti bẹ́ bó ṣe yẹ kó bẹ́ yẹn bọ̀ tó ti gbọ́ ohun èṣù ló ti gba ohun èṣù gbọ́ nìyẹn. Prophet Bùnmi Ọbádìímú. bẹ́ẹ̀ni. ìpè yín sìn ẹ ti wà náà àti tó bí ọdún mélòó náà ká mú láti bẹ̀. tá a bá fẹ́ kó pọ̀ ká sọ pé bóyá ó ti wọ 40 ọdún ṣùgbọ́n ní ìtọ́ pé mo dúró fúnra mi pé à ń kà lọ́dún pé à ń ṣe convention ó ti wọ ọdún yìí ló máa pé 37 anniversary 37 la fẹ́ ṣe lọ́dún. 37 years. bẹ́ẹ̀ni ṣe mo pété kò ṣe pé ìmílẹ̀ èèyàn bá ti bẹ̀rẹ̀ tọ́lọ́run ti pé èèyàn pé èèyàn wà lábẹ́ àwọn aṣíwájú kan so ẹ máa dúró gbàdánilẹ́kọ̀ọ́ tọ́lọ́run ò bá sọ pé lọ èèyàn ò gbọ́dọ̀ lọ
téèyàn bọ́lọ́run bá sọ pé kéèyàn tó ẹ pọ́dún 5 ló kù tó yẹ kọ́lọ́run pé kó o lọ téèyàn bá lọ lóko ọdún 3 á jìyà ọdún 2 yẹn kákòókò ọdún tó yẹ kó lọ tó dé. kábíyèsí Ọlọ́run 37 years ago. bẹ́ẹ̀ni anniversary la fẹ́ ṣe ní November yìí. November yìí rẹ̀ ni first Sunday in November ní ìkórè. Now bàbá báwo ni ìpè yẹn ṣe bẹ̀rẹ̀ gangan a fẹ́ mọ̀. Gẹ́gẹ́ bí ìtàn kémi tó délé ayé làwọn òbí mi ti gbọ́ pé nǹkan yẹn máa ṣẹlẹ̀ kò dẹ̀ sóbì tó máa gbọ́ tó máa pé òun nìkan mọ̀ ń ṣe kò possible pé tó ké ó lójú ẹni tó lè ṣe bíi Anna ṣé mo pé Anna fúnra ẹ̀ ló dẹ̀ sọ pé mo fọmọ yìí lẹ̀ fọ́ lọ́hùn. Bẹ́ẹ̀ni. So èmi mo lọ ṣe àwọn iṣẹ́ tí àwọn òbí ní kí n ṣe ẹ mọ̀ mo lọ ṣiṣẹ́ welder and blacksmith nígbò yá láàrin ẹ̀ mo tún di ẹni tó ń dísìkì káàkiri Ọbádèmú disco sand tó ń pè ní DJ ní ìsìn so káàkiri. ẹ ṣe dísìkì rí. Ọbádèmú disco sand àfihàn musician tó mọ yáyì. ìyá Síkírá ló ń jẹ yẹn máa wọlé má rà bá o. Olúwa o. àwọn ọmọ Ọbádèmú ló ń ṣèkómọ lónìí. orí nǹkan ìní ẹ̀yin ni jó kàn. ẹ ṣe rí. ẹjọ ẹ bá fún ní nǹkan láyé o ẹ jẹ́ kó ní nǹkan wájú o. ẹgbẹ́ tọkọ lèrè. ẹ jíjó Ọlọ́run ìyá àkókò. ẹ ṣe yẹn náà. Olúwa o àti sèkú àgbà mo dísìkì dẹ́kọ̀ ìjọ tí mo dísìkì lọ sẹ́kọ̀ ẹ̀rù Ọlọ́run bà mí. kí ló ṣẹlẹ̀. ìgbà yẹn Tàràsó Wàsíù ṣe jáde ìgbà yẹn ni láìfù Tàràsó so jáde kò wáyé wábẹ́kúta. Tàràsó disco. ó dùn ládùn kò dẹ̀ tí ìdàbẹ́kúta láìfù ẹ̀ ló ṣe ìdàbẹ́kúta. Kásínátì. kí ló wá ṣẹlẹ̀. ọjọ́ burúkú èṣùgbọ́ mi mu ohun tí mo lọ play fún. Ọ̀gbẹ́ni kí ló ń ṣe ẹ ọmọ ẹlẹ́ran dẹ̀ ni kí ló ń ṣe ẹ Ọ̀gbẹ́ni a ní kó fún wa ní Wàsíù kó jẹ́ ká ṣeré wájú ẹ. ẹ bá lọ gbé rẹ́kọ̀dù Wàsíù sí ẹ bá já sí pa wọ́n ní kí ló ń ṣe wọ Ọ̀gbẹ́ a ní kó fún wa ní láìfù Tàràsó kò dẹ̀ tí Tàràsó yẹn ò ti dé sí Abẹ́òkúta ń gbà yẹn. wọ́n máa fọ́ àpótí ẹ̀ ń bí ibà àbẹ̀wò lélẹ̀ ibo lẹ ti lọ pé léyìí wá lẹ́nìkan ṣe tọ́ bọ àpò òjìrí yẹn bó ṣe yọ késẹ̀tì yẹn gba ẹ láyé késẹ̀tì ló bá ní kí n jù sí n bá jù sí bẹ́ẹ̀ mo pè wá sí ti ṣe pé Tàràsó ojú àgbo bá dàrú gbà mo gba kinní kan owó là ń pè ìjọ yẹn. ẹ forí Wàsíù gbowó. ó forí yẹn gbowó ṣùgbọ́n bọ̀bọ̀ tó kọ́kọ́ fún tó yọ CD yẹn lápò tó fi báyìí owó tó kọ́kọ́ máa ná fún mi ìgbàjú ló fi ná ó fowó yẹn sọ́wọ́ báyìí gbà á lójú mi Ọlọ́run ló yọ ojú rírà. tó lẹ́yìn ò ní. àwọn kò ìdàbẹ́kúta ni so lẹ́yìn yẹn ìwádìí pé gbogbo ẹ̀ dàrú àti àfihàn musician tó mọ yáyì àti iṣẹ́ welder kò sí tó lọ mọ́ gbogbo nǹkan blọọkì ni ṣọ́ọ̀bù mi wá di ibi tá a fi ń ta draft. bó ni ṣọ́ọ̀bù yín wà ń gbà yẹn. àdàtán ló wà. àdàtán kan ṣoyè ló wà ó wá di ibi tá a fi ń ta draft. mo dẹ̀ máa ń lọ sí church torí family wa church ni láti lẹ̀. mo kàn sọ fún bàbá kan ni dáàdi ẹ wá ẹ má wò mí ràn mi ìfẹ́ bí life mi ṣe rí yìí amọ̀ṣẹ́ àríṣẹ́ ṣe bàbá gbaṣẹ́ gbèsè ló ń gbà ló ń dàgbẹ́ ń ṣe la tó ń sá lọ. ó ní ẹ kò mú ẹ lọ sọ́dọ̀ alàgbà wọn. wọ́n dẹ̀ ti kọ́ àwa lẹ́kọ̀ọ́ ní chọ́ọ̀chì táwa ń lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò fẹ́ ká máa káàkiri wọn ò fẹ́ mo ní máa yọ lọ mo ṣe débẹ̀ ni ẹ jọ sà Olúwa wà sà bí mo ti yọ lọ́ọ̀kan ká ní pé kì í ṣe jọ́ yẹn ni mo sọ fún bàbá yẹn ká sọ pé mo sọ fún wọn lálẹ́ yìí. ẹ lọ́n ti sọ̀rọ̀ yín fún wọn. kò sí náà mi nígbàgbọ́ bá a ṣe yọ lọ́ọ̀kan báyìí àbá bàbá yẹn lórí àpáta báyìí wọ́n faṣọ kan kọ́ èjìká wọ́n sọ fún bàbá yẹn pé àwọn ọmọ yẹn wọ́n ní ọmọ wo ló mú wá sọ́dọ̀ òun ọmọ wo ló mú wá sọ́dọ̀ òun ọmọ wo ló mú wá sọ́dọ̀ òun gbogbo iṣẹ́ tó ń ṣe kì í ṣọ̀nà ẹ̀ gbogbo iṣẹ́ tó ń ṣe kì í ṣọ̀nà ẹ̀ iṣẹ́ ẹ̀ ní iṣẹ́ Olúwa bàbá yẹn lé mi asá olú ni mo sọ fún tí ò bá ti gbé àgbélébùú ẹ̀ kó tẹ̀lé Jésù kò sáṣeyọrí fún láyé yìí á sì mi ìlú á mi n tó wá bà mí lẹ́rù sá bàbá yẹn ní á mi ìlú yìí á mi èmi tí mo sàsọtẹ́lẹ̀ yìí mọ́. yẹn tó sọ àsọtẹ́lẹ̀ fún yín. bàbá mi gangan nínú Olúwa. ẹ bá dé kí ni bàbá mi yìí a ní kẹ́ ẹ bá ń wóróró tó dáa káyé mi dáa wọ́n á yíjú sí ẹni mú mi lọ bí ẹ ń ṣe báyìí sí mi. ṣé ẹ nígbà tó máa pèsè ẹjú márùn tí bàbá yẹn bá mi sọ̀rọ̀ tán ní ìmọ̀ tó ṣẹlẹ̀
èmi mi ò kàn lè kú church yẹn. bó ni church yẹn wà ń gbà yẹn. Òkè Ṣàjẹ́ ló wà tí náà. Láti ọjọ́ yẹn ni mi ò dẹ̀ ti lọ lé mọ́. Mi ò dé inú ilé mi àti gbogbo àpótí speaker àti gbogbo generator tí mo ní disco sound. Bẹ́ẹ̀ ni mi ìdílé. Bàbá yẹn kàn sọ pé Sọjí wà lálẹ́ yìí ni o. Sọjí wà lálẹ́ yìí ni. Kó dúró kó bọ́ lọ́wọ́ ẹ pàdé. Alẹ́ ìjọ yẹn mo bá gbára ẹ̀mí mímọ́. 1984. A ti ń sọ̀rọ̀ bíi 40 years. Bẹ́ẹ̀ ni. Ẹni ṣé mo ẹni tí nǹkan ò sí fún táyé ẹ̀ ti bàjẹ́ kí lẹ fẹ́ lọ ṣe ń lé. So mo ti bọ́lọ́dẹ̀ ṣe kọlù mí nìyẹn jọ yẹn lálẹ́ ìjọ yẹn ó parí o. Ìgbà míì máa sùn gan mi ìbẹ́ lọ́hùn kí n jí o tí n bá jí báyìí inú mi kì í dùn. Kí ni mo tún jí sínú ayé ṣé mo tún jí sínú ayé ṣe wáì tí mo fi jí. Ṣé ó lè tó yẹn ni. Àtinàtì. But Nàìjíríà dá 1984. Ẹgbẹ́ ní bá lówó nú ẹ̀ ní. Ṣé bẹ́ẹ̀ ni olùtẹ̀yẹ́ ń bá rí tiẹ̀ ṣe ni. Bẹ́ẹ̀ ṣáà ṣe gbà bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ni. Mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn nìyẹn. Lọ́dọ̀ bàbá Sáolú. Bẹ́ẹ̀ ni bàbá Ọlọ́run wá kẹ́ bàbá wá kẹ́ mi bàbá wá láìkí mi gan. Wọ́n láìkí mi gan àti pé agbára yẹn wá ń agbára lára wọn sí mi látọ̀dọ̀ Ọlọ́run ń ṣẹ́ sí mi lára gan. Ṣé mo tí mo tún jọ́kùnrin ó wá ń wọ́n. So bẹ́ẹ̀ mo ṣe parí eré ìje yẹn ń bẹ̀ yẹn nìyẹn. So Olúwa ṣe pé kí n lọ tẹ̀dó nìyẹn ńlá tún tẹ̀dó. Bẹ́ẹ̀ bá ń ṣiṣẹ́ Olúwa ò sọ pé èèyàn ti lówó lọ́wọ́. Kò sówó bó ni mo ń lọ kí n lọ tẹ̀dó. Olúwa ṣe yàwòrán bí tí mo wà yìí fún mi nìyẹn. Mo sùn mo lálàá bí ni o. Ṣé gbogbo bí àbí bí tẹ́ wà tẹ́lẹ̀? Ibi gangan ibi ìgbó ni gbogbo bí báyìí. Ìgbó ni. Gbogbo bí tẹ́ ń wò léyìí. Pátápátá gbogbo bí tẹ́ ń wò tọ́lọ́run báyìí. Igbó ẹ lè bá òdì kejì yẹn wọlé báyìí. Gbogbo compound yìí pátá. Bẹ́ẹ̀ ni. Láti ta. Pátápátá. Mo wá sọ fún ọ̀rẹ́ mi kan ìyẹn mo mú yẹn lọ́rẹ̀ ní church. Mo ní nǹkan báyìí ni mo lúwa sọ fún mi. Mo níbi tí mo rí yẹn ó jẹ́ ká wá bẹ̀ lọ. Tí n bá dẹ̀ ti ríran bẹ́ẹ̀ yẹn máa scout máa kọ́ bá a ṣe wá bí ènìyàn láwa rí i pé inú igbó ẹgbẹ́ yẹn ṣe máa wá rú bí báyìí ta ló nílẹ̀ ta ló ní gbogbo ẹ̀. Ó gbàgbé lẹ́yìn oṣù 9 mo ṣẹ̀ṣẹ̀ wà kúrò lọ́dọ̀ ọ̀gá mi. Bọ́mọkùnrin kan ṣe wá mi wá nìyẹn tó wá gbàdúrà. Gbàdúrà arákùnrin dáadáa lolúwa sọ fún mi o nípa ẹ̀ o nítorí tó ń ṣe wá ní oníṣẹ́ tó ń ṣe àwọn tó máa ń ran Sofia níṣẹ́ o mo lọ́run dẹ̀ ṣe o Ọlọ́run bá tẹ̀ dẹ̀ ṣe tó bá mi rí ilẹ̀ o mo wálé ta fẹ́ fi ṣe chọ́ọ̀chì o mo dẹ̀ wà ní fúláàtì kan gbà yẹn so onílẹ̀ kan wà ní ìsàlẹ̀ ńbẹ yẹn ní káwọ̀ọ̀ṣì ńbẹ yẹn mo ní oníṣẹ́ ṣe nǹkan kan ó ní ìṣe nǹkan kan ó ló hàn o mo ní káàtì ẹ̀sìn ìdébẹ̀ náà ó ní 25 ní o 2,500. Ilẹ̀. Mo ń jẹ́ ká sì ìdébẹ̀. Ṣówó mọ́tò àbówó lẹ̀. Owó lẹ̀. Mo ṣe tẹ̀lé nìyẹn. Ẹ jẹ́ mọ̀ pé ọ̀gangan ibi tá a kọ́ ṣọ́ọ̀ṣì àkọ́kọ́ sí yẹn gangan tí mo dúró lọ́jọ́ kìíní láti bí oṣù 9 yẹn ibẹ̀ ló mú mi wá. Ó ní kábíyèsí o. Kábíyèsí ó ní kí ló dé? Ó ní kó má wọrí. Ó nílẹ̀ yẹn ni ó ní plọ̀tì kan. Ilẹ̀ omi dẹ̀ ní àtòkúta. Ṣùgbọ́n gbà tèmi tí mo ń tó Olúwa sọ fún mi. Wọ́n ṣe mú mi lọ́dọ̀ ẹni tó nílẹ̀ yẹn nísàlẹ̀ Abẹ́tú nìyẹn. Gbọ́n ẹni bẹ̀rẹ̀ yẹn ní ṣé ó ti sọ fún mi pé 2,500 ní ilẹ̀ yìí o. Ẹ jí wa sa wọ́n ní tí ẹ ti wà nú ẹ̀ gbogbo ẹ ti wà nú ẹ̀. Wọ́n ṣe mo ti rẹ́dì. Ní tó bá di Sunday nírọ̀lẹ́ kẹ́ máa rí tiwa. Gíra káàsì àti gbá àtàwọ àti aṣèsìn àti àṣegbá àrí 500. Mo ní ẹ jẹ́ ká lọ. Ìbàdàn oníṣà ti rẹ́dì bá dọ̀bálẹ̀. Láti rẹ́dì ṣùgbọ́n owó wa ò pé. Ẹ̀hẹ́n nígbà tí o pè kí la wá Ọlọ́run wá lo máa nǹkan fún mi nínú wọn fámìlì tán nílẹ̀ yẹn. Ẹ jẹ́ ká gbọ́ tẹnu ẹ̀ náà. Ẹ ká gbọ́ tẹnu ẹ̀ náà. Kí ló fẹ́ fi lẹ̀ òun ṣe? Ṣọ́ọ̀ṣì la fẹ́ fi kọ́. Ṣọ́ọ̀ṣì kí ni wọ́n fẹ́ fi ṣọ́ọ̀ṣì ṣe? Ní ṣọ́ọ̀ṣì ní sa. Èlò ló wà lọ́wọ́ ẹ̀bẹ̀ lápò 2 àbọ̀ ni. Àpò 2 àbọ̀ ti jẹ́. Nílẹ̀ ìjọ aṣọ ìtókù. Àwọn ìjọba dọ̀bálẹ̀ tẹ̀lé mi. Mo dẹ̀ ti ní mẹ́mbà di àgbà. Abájọ dọ̀bálẹ̀. Ní tibí yẹn kan sọ pé ẹ gbà lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n ẹ má ṣe ẹgbẹ́ kan sọ fún níwèé ọwọ́ kan títí dìgbà tó bá sanwó tán kẹ́ lọ gbélẹ̀ fún.
àwa san 500 títí tá a fi san tán wọ́n bá wá gbébẹ̀ fún wa. Kasinati ṣe ló dàbí pé mo ro díndín bàálù ìdán wá gbé fún wa tínú mi ń dùn àbámuṣá tó ló ń ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn wẹ́rẹ́ 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 inú àwọn fámìlì yẹn tún ṣe dé nìyẹn Ọlọ́run tún máa ta plọ́ọ̀tì kan bẹ̀ ọ̀yẹn náà ti gbọ́yè tá a ra àtàkọ́kọ́ ọ̀yẹn náà tún tà fún wa ní 2.5 ìyẹn la fi kọ́ mission house. Bí màmá kan tún ṣe yọjú náà nìyẹn ìyẹn yẹn wà ní tẹ́sí màmá yẹn lòun ní ààbọ̀ tó kú yẹn o lẹ́gbẹ̀ẹ́ lọ́hùn o èèlò ìyá yẹn lòun máa ta 900 ara yẹn ẹtún mú yẹn mọ́ àtúnmú mọ́ ibi bí a sá bẹ̀rẹ̀ sí ní develop wẹ́rẹ́wẹ́rẹ́ Olúwa dẹ̀ ti sọ fún mi pé cathedral kan máa wà níbí ìbàyè bàbá ẹ jọ aṣiwèrè ní Ọlọ́run kò sí wọ́n bàjẹ́ wọ́n ń ṣiṣẹ́ ìríra bí bàbá tó ní bí wọ́n ń pe bàbá yẹn ní ajírò tútù àgbá ògógóró ni bàbá yẹn ń tà lóko bó ṣe dé nìyẹn àwọn òǹgbọ́ pé ẹ̀yin kírísítẹ́nì ti ralẹ̀ bí ẹ ṣòro ó múlégbé o oní plọ́ọ̀tì 2 àtààbọ̀ mbẹ́ o òun dẹ̀ fẹ́ múlégbé yìí òun ṣogbú Ọlọ́run ṣé ẹ lè rà á bàbá lè rà á lè rà á kó o dẹ̀ ṣàdúrà sówó tó o bá kó fún mi ògógóró ni mò ń tà lágbàlagbà ṣùgbọ́n òrówó tà mọ́ èyí ló lè fẹ́ tà ó ní 110,000 2.5 plots. ṣúgà. Bí bàbá yẹn tún ṣe tàyẹ̀ náà fún wa nìyẹn o. Wọ́n bẹ̀rẹ̀ sí yọjú àwọn onígbòyà nǹkan bẹ̀rẹ̀ sí hàn Ondo ní 25 àtúnra ibi tán páàkì mọ́tò sí yẹn ara yẹn ní 25 sáìdì ibi stúdíò yẹn ara yẹn náà 25 àwọn owó ọ̀sàlẹ̀ yẹn ara yẹn ọ̀hún yẹn rọjú díẹ̀ ọ̀hún yẹn tà yẹn 20 ṣé wá níbi tán bá pọ́nkè yẹn ojú ti là arábìnrin yẹn gan ti ń kọ́ yẹn náà lọ ó ti ń kọ́ lọ ó kàn dé ni wọ́n ti ń kọ́ tẹ bá débẹ̀ ẹ̀rí wọ́n ti ń kọ́ lọ bó ṣe dé nìyẹn pé prophet bíbá ìdá má dẹ̀ yọjú prophet ọkọ ẹ̀ lọ́yà lọ́kọ ẹ̀ ní Kútọ̀ pé láwọn nǹkan bí ìbá ìmọ̀ ó lè wàrà kí ni ń tẹ́ tó ń ṣiṣẹ́ lọ́wọ́ bíríkì là ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ ara o ẹ ní àwọn tí ẹ fi àdúgbò yìí rárá èèlò ìyẹn ní 500,000 ìyẹn níbi tán ti ń pọ́nkè yẹn kéńkélé tó wà níbi ọ̀dà granite sí yẹn 500,000 ọ̀dà òpin òye lè fún ilé sí o bíríkì là ṣíwọ́ símẹ́ǹtì tán pò nǹkan ó ní ká lọ wá bí a bá máa fi dí láyìíká símẹ́ǹtì bí tó kù lè tẹ kó lẹ́yìn ẹ̀yin gbàdúrà sí wọn pé láyé bàbá ibi tọ́lọ́run bá ti yàn ẹ jẹ́ ká ẹ jẹ́ ṣé ẹ rí òjíṣẹ́ Ọlọ́run tó bá gbàdúrà pé kí onílẹ̀ fi lẹ̀ bàbá á jìyà lọ́dọ̀ Ọlọ́run ẹ jẹ́ kó fọlọ́run lẹ̀kọ́ Ọlọ́run ṣe ohun tó bá fẹ́. ń ṣiṣẹ́ ọwọ́ ẹ̀. Asinati ọjọ́ tí obìnrin yẹn bá wa sọ̀rọ̀ a ṣe meeting Sunday àwa àtijọ́ ìjọ́ tóbìnrin yẹn bá wa sọ̀rọ̀ chọ́ọ̀chì wa ò ní owó tó wọ 50 nínú àkáǹtì ọjọ́ tá a dá fún obìnrin yẹn owó yẹn pé. Kábíyèsí Ọlọ́run. Pé kéèyàn ná owó tó tóbi tó pọ̀ ilẹ̀ yẹn ló jẹ́ number 1 500,000. Bọ́lọ̀ ń ṣe ṣọ́ọ̀ṣì tó di ńlá nìyẹn. Tí gbogbo bí ṣe bọ́lọ̀ ń ṣe. Kò wá wu ìlòjú oní òkúta gbàgàgbàgà gbogbo nǹkan ló kún bíi ṣé rí gbogbo kàtídà tẹ́ ń wò látòkè délẹ̀ ara ọkọ̀ granite kan ta o bẹ́ẹ̀ ni mo sọ fún yín gbogbo iṣẹ́ tẹ́ rí tá à ń ṣe níbàyí òkúta tá a fọ́ bíi la fi ṣe gbogbo ẹ̀ gbogbo ẹ̀ pátápátá a fọ́ òkúta lọ bí ìkú arí ni
ìlú òdẹ̀ dáńgbà yẹn ìgbà yẹn láyé le táwọn ọmọ bọ́ìsì ń wábi tán ti máa ṣiṣẹ́ la gbà wọ́n jọ síbí ìgbà yẹn láyé dákúta. ṣé wọ́n mọ̀ pé granite tó ń fọ́ yẹn sẹ́wọ̀n bí ìṣèpẹ́ máa san owó ẹ̀ kìsì. bẹ́ẹ̀ni. wọ́n bá sí gbogbo wọn bá ṣiṣẹ́ tó bá di weekend agbowó. so bọ́lá ń ṣe ràn wá lọ́wọ́ nìyẹn. tíbi ìfi débi tó dé yìí. kábíyèsí Ọlọ́run. ọ̀rà bàbá ká tó débi ṣọ́ọ̀ṣì yẹn náà ìrírí yín ń kọ́ nídìí iṣẹ́ yìí. ìrírí ní lágbára iṣẹ́ yìí ò kọ̀ọ̀kan ń sèso rere fún èèyàn. iṣẹ́ Ọlọ́run. bẹ́ẹ̀ni orúkọ wà ń gbòòrò ń gbà yẹn jàrú bọ̀ kò sówó. torí mo rántí ń gbà yé Gbénga Adébóyè náà ń gbà yẹn. Prophet Bùnmi Ọbádìmú ní sẹ́ẹ̀. orúkọ wà ń gbòòrò kò sówó. kò sówó. ṣùgbọ́n kí ni kan mo rí nínú Ọlọ́run pé tí n bá ti fẹ́ ṣe nǹkan kan kàkà kí ojú ti ọmọ Ọlọ́run lọ́run á bo àṣírí kò wá ní í ṣe jù wọ́n bá nǹkan yẹn lọ wọ́n bá tí mo nídìí yẹn ló máa ṣe. Ọlọ́run á ṣe ṣá. ìdojúkọ tó le jù òun ni ìdojúkọ kẹ́ ẹ fẹ́ ṣe nǹkan kẹ́ ẹ má rówó fi ṣe. kí àrà dẹ̀ wà nú. tí wọ́n máa sì. kó má sì tí wọ́n máa fi gbé àrà yẹn jáde. bọ̀tọ̀ Ọlọ́run tó pèèyàn kò yẹ kó jẹ́ orí bẹ́ẹ̀. á rí bẹ́ẹ̀ bàbá á dányàn wo wúrà ò ní wà láì kọjá nínú iná ìléru. ẹ bá rí iṣẹ́ ìrànṣẹ́ kan tó dìde lẹ́nu tó ń jó gbùrùgbùrù lókè ní ìlọ́lọ́run ò lè ṣe bẹ́ẹ̀ o but ẹ ké sàràṣà. àwọn nǹkan tí owó gan bá là kọjá ó máa pẹ̀lú tó máa fi kọ́ àwọn ìyẹn but ìrírí tó rí báwo ló ṣe fẹ́ fi kọ́ àwọn èèyàn. ẹni orí òfò ẹ rí ẹnìkan wá dọ́dọ̀ olórí ń fọ ẹni wá ní báwo ló ṣe ń fọ yìí ni. but nígbà tí bá ti la ìlà kọjá oríṣiríṣi yẹn tẹ́ẹ̀dẹ̀ ti rí ìgbédìde ẹ máa jẹ́ kó yí àwọn èèyàn yẹn náà pé ìgbédìde wà lọ́dọ̀ Ọlọ́run. ọ̀dọ̀ Ọlọ́run ló wà. bàbá ìgbéga ò ti la oòrùn wá tàbí gúúsù bí kì í ṣe látọ̀dọ̀ òkè látọ̀dọ̀ bàbá tó ń fi fún ni. Prophet Bùnmi Ọbádìmú. bẹ́ẹ̀ni Olúwa ṣeun. báwo lẹ ṣe mọ Gbénga Adébóyè ń gbà yẹ. túrú ẹ̀gbọ́n Gòkè Babalọ́lá ẹ̀wọ̀n páwọn àti wọ́n ti wà tipẹ́. Aula Bitter Tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula Bitter Tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula Bitter Tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. Prophet Bùnmi Ọbádìmú iṣẹ́ wòlíì tẹ bá fẹ́ define ẹ lọ́dọ̀ tí báwo lẹ ṣe lè define ẹ wòlíì. wòlíì ó jẹ́ a lè pè ní olùtọ́ni fún àwọn kìrìsìtẹ́nì. ṣé kìrìsìtẹ́nì nìkan ni. fún gbogbo èèyàn ni but fún ṣe mọ̀ pé instead kí ọ̀pọ̀ onígbàgbọ́ mi máa ṣe lọ yẹ nǹkan wò tó ti yẹ nǹkan wá sọ pé wọ́n bá ń lé lágbájá o wọ́n bá ń lé kinní kan o tó bá tọ wòlíì lọ wáyé pé wòlíì Ọlọ́run ìyá sọkàn lọ́run fún sa. a sọ kan lọ́n fún a sọ everything fún bó ṣe máa rí. so wòlíì jẹ́ ẹni tó jẹ́ pé a gbé kalẹ̀ fún ìran àwọn ènìyàn láti máa ó jẹ́ aṣojú Ọlọ́run àti ẹni tí Ọlọ́run ń sọ ọkàn ẹ̀ fún kóun máa sọ ọkàn Ọlọ́run fún àwọn èèyàn. wòlíì ló máa rí n tó máa ṣẹlẹ̀ á rí n tó ti ṣẹlẹ̀ á rí n tó máa sọ fún èèyàn pé kéèyàn kíyèsára fún. ìgbà míì ẹni yẹn wọ́dọ̀ ẹ kò wọ́dọ̀ ẹ Ọlọ́run lè fàṣírí ẹni yẹn hàn ẹ tó bá jẹ́ ẹni tó dẹ mọ̀ tó ẹ lè ránṣẹ́ sí lágbájá ẹ wá rí mi á dẹ̀ sọ kan lóhùn fún. nígbà tẹ́ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹni tó bá jẹ́ wòlíì náà máa ń ní àmì wò ká lè fi dán wò kí lẹ rò pé lára àwọn nǹkan tó fà á tí ó máa ń jẹ́ bí ìdojúkọ tàbí àdánwò tọ́lọ́ máa ń gbé sáwọn wòlíì lọ́kàn. ohun mẹ́ta ni obìnrin àtowó àti àtáàkì àwọn ẹni tí wọ́n bá tú sílẹ̀
ok èèyàn kan ní ìsìn àwọn ọ̀tá ti pinnu pé ẹni yìí o àbí káwọn pa èyí wá sọ pé no kò lè lè pa eléyìí o ń ti mú tán ti dọ́dọ̀ mi o ṣe mọ̀ wọ́n máa fẹ́ nìyẹn lẹ́ni straight àwọn àdójúkọ̀ wọ̀ ó wá kù bí ìwọ náà bá ṣe tó ọkùnrin lọ́wọ́ ara ẹ̀ pẹ̀lú agbára tó lọ́wọ́ fún ẹ tẹ́ẹ̀ bá dẹ̀ ti bá wọn jẹ sà kò sí tẹ́nìkan lè ṣe ṣe rí àáfàá Mutíyó wòlíì Mutíyó ń sufficient ẹ̀bùn tó wà lára ẹ̀ yẹn ni tó ti yẹn tí ò bá ti nẹ́bùn yẹn lára kò lè sọ ó dàbí kékeré sọ pé olórin kan mu gbóyó àbò Mutíyó ẹni kò ní kọrin bẹ́ẹ̀ tó ìkejì tó ń túlẹ̀ òun lówó tẹ́ ò bá ṣọ́ra ẹ bá gbọ́ lágbájá gbowó lọ́wọ́ mi o lágbájá lù mí jìbìtì o lágbájá ṣe gbá o àìmọye wòlíì 419 jàrú ìyẹn lọ jàrú ẹrí ní sí pé ìdí nìyẹn tí wọn fi ń pẹ́wọ́ mọ́ tán èèyàn fi ń pẹ́wọ́ mọ́ṣẹ́ wòlíì ńgbà tó tó àkókò kan àwọn èèyàn sápò ń di iṣẹ́ wòlíì bẹ́ẹ̀ lélẹ̀ àmì pásítọ̀ ìgbà yẹn níjọ aláṣọ ara ṣẹ̀ṣẹ̀ gbé náà yá gan wọn fẹ́ sọ pé ra ń wòlíì mọ́ mo dúró sórí ìpè mi wòlíì lèmi wòlíì ọba dìmú nígbà ìyá wọn tún yadé àwọn èèyàn tún gbórélé ìwòlíì wọn sásá bẹ́ ìjẹkújẹ tó wà lábẹ́ ìjẹkújẹ wà lábẹ́ wòlíì akínídé tí ó sì. ọ̀dà ìkẹta ni obìnrin lọ́nà wo lobìnrin fi jẹ́. àwọn aṣojú nínú ìjọba òkùnkùn náà máa rán wa bá tójú òun náà bá dẹ̀ ti wọ̀ wàhálà dé. èwo lẹ́yìn tí ní ìrírí ẹ̀ rí. àìmọye ok èèyàn kan ti mú ọmọ ẹ̀ wà rí wọ́n gbé mèrè lọ́mọ yìí orúkọ lọ́mọ tó bí o ìyá yẹn ń sunkún wọ́n má tún gbà lọ́wọ́ obìnrin lọ́mọ yẹn nílùú yìí náà ni o ìyá yẹn dẹ̀ dé wọ́n tó mú yọ ọmọbìnrin ìwọ ọ́fíìsì ni wọ́n ń gbọ́ tí mo kò ti délé alágbára ó diṣẹ́ oníbọn ìwọ tó ti ń tẹ̀lé yẹ bọ̀ ó dẹ̀ ṣe wọ ọ́fíìsì ni Jagunlabi lọ́mọ yìí lóòótọ́ ìlérè lọ́mọ yìí ó ní kí mọ́mí òun jáde mọ́mí ẹ jáde màmá bá jáde màmá ṣe jáde bó ṣe dìde ni bó ṣe wá so mọ́mí níbi mo wà nìyí. ó bá àwọn bá ń gbọ́ nínú ìsọfún mi. ó so mọ́ wòlíì ṣó dì mọ́ yín àbò so mọ́ yín. gidi gan. iṣẹ́ yìí ó jẹ́ iṣẹ́ tó ní. kí ló wá ṣẹlẹ̀ ẹ̀ sọ́n tó ṣẹlẹ̀. tẹ́bẹ̀ tí mo ti mọ̀ wọ́n á kó agbára jáde lára mi. ẹrẹ́ lomi àti níná lára tó bá yà ẹ̀ ní níná yẹn bẹ̀ mọ́. ẹrẹ́ lomi jàrú níyàwó gbogbo ibi tó bá lọ ṣe sọjí ló máa fẹ́ yàwó sí gbogbo ibi tó lọ́wọ́ máa rán iṣẹ́ ni. because iṣẹ́ yìí ó ní attraction ó dẹ̀ ní aṣojú láti jọba òkùnkùn wọ́n fẹ́ fi kọ́ ẹ lẹ́sẹ̀. òtí nígbà tí pé yẹn bá tó ìpè kò sí ní ìkọ̀sẹ̀ yẹn ò ní rí bí wọlé ṣiṣẹ́. kábíyèsí Ọlọ́run. kò ní wọlé bàbá. Prọfẹ̀tọ̀ Bádìmú ìgbà kan aṣọ funfun ni wọ́n máa ń wọ̀ wá sí ṣọ́ọ̀ṣì yín sí ànẹ́sì lámọ̀ yín sí ìgbà tó yá ẹ tún ní kó má wọṣọ funfun mọ́. èmi kọ́ mo ní wọ́n má wọ̀ ń tẹ́ béèrè ní tó lágbára ni ní tó pàgbàlagbà lẹ̀kún ìbéèrè má ní gbàgbé ayérayé. torí aṣọ kérúbù ló ń wọ̀ tẹ́lẹ̀. Olúwa ló kọ sí mi bẹ́ẹ̀ ni kò ṣe pé bóyá ìyà ń jẹ mí ibi ò pa mí kò ṣe pé mo wà lákàn fónkóhun torí nígbà tó tó àsìkò kan Ọlọ́run bá ṣe wí pé ọmọ yìí ó ti sinmi gẹ́rẹ́ Olúwa ṣe sọ pé ìránṣẹ́ mi mo fẹ́ kí ìjọ yẹn jẹ́ ìjọ tí gbogbo èèyàn máa lóore ọ̀fẹ́ sí o mi ìfẹ́ kan sọ pé aṣọ ni ò jẹ́ ń wọbẹ̀ bàtà ni ò jẹ́ ń wọbẹ̀ kìnnì kan mo fẹ́ ṣe nítorí pé mo fẹ́ kí ìgbẹ̀yìn iṣẹ́ ìránṣẹ́ ẹ dà Olúwa ẹ̀sùn tẹ́ fẹ́ sọ lọ bọ́ aṣọ funfun yẹn kù ní ìrẹ́ gbọ́dọ̀ rí lọ́rùn ẹ mọ́ láyé ó dín ní yàrá kan mo dẹ̀ fi ní sùtánà. torí mo mọ bẹ́ẹ̀ ṣe máa ń dábò lẹ́nu báyìí. kílẹ̀ ń sọ fún mi má dá ní fásitì àwọn máa ya fọ́tò ẹ ní ara pàpà wọ́n èèyàn tó fẹ́ rán ọdún ẹ̀ ó dín ní yàrá kan kí lè Olúwa kí lẹ wí
Olúwa ní padà lọ́nà yẹn. Ọjọ́ yẹn ni mo ṣe mọ̀ bó ṣe rí lára. Ẹ má jẹ́ àtàrà wa já kọ̀ǹkà Bíbélì ń gbà mí ni mo ṣe mọ̀ agbára tó wà nù Abraham mú ọmọ rẹ̀ kan kó lọ fi rúbọ. Mo ṣe mọ̀ pé kí nìyẹn nǹkan tó le ní sà. Ìdánwò onígbàgbọ́ le. Olúwa ṣe ń fúnra yín lè fẹ́ fọ́ ṣọ́ọ̀ṣì mọ́ mi lórí. Kí ni mo ṣe fún yín bàbá? Ẹ̀ṣẹ̀ mi ní kẹ́ ẹ dáríjì. Ẹ má bà mí wí gbígbóná ìbínú yín. Olúwa ní mi ìbá ẹ̀rí. Ayé ẹ lè ní ìtumọ̀ ní tí mo filẹ̀ síwájú ẹ lọ́jọ́ iwájú ní agbára. Mi ìfẹ́ kí limitation wà ní ìpè ẹni. Báwo ni mo fẹ́ gbé kalẹ̀ ta ni mo fẹ́ wí fún? Ìran aláṣọ funfun ni láti lẹ̀. Láti bàbá ṣúpẹ́ ìlàdàgbà sí. Ó kẹ́rí. Ta ni máa wí fún? Mo ṣe bí ẹni tí ó gbọ́. Mo tún dọ̀sẹ̀ kejì Olúwa tó tẹ̀lé mi. Ó tún wá sọ fún mi. Mo tún di bí ìjọ kìlì mo tún gbọ́. Mo ní bàbá ìfẹ́ tí ẹni ká ṣe. Mo bá wá síwájú pẹpẹ. Bá wá kúnlẹ̀. Mo lólúwa. Látòní lọ. Gbọ́ ohun tó wí. Ṣùgbọ́n dádì máa ń kojú tì mí. Má jẹ́ kí n ṣẹlẹ̀ àgbẹ̀yìn ìlú yìí o. Bá bẹ̀rẹ̀ sí ní invite àwọn elders. Mo ní invite wọn méjì. Ẹ wá rí mi. Má sọ̀rọ̀ fún ọ. Ẹlòmíì àdóríkodò lọ́gbà. Gbogbo àwọn ọmọ tó ti jáde lára mi. Àwọn náà ti lọ di ńlá. Bẹ̀rẹ̀ sí pé wọn. Ẹlòmíì àní ẹ̀sà. Kí leléyìí? Kí ni kẹ́ ẹ tẹ̀lé mi o? Èmi gbọ́ tèmi o. Ṣùgbọ́n mo ní kí n wí fún yín ni o. So báwa ṣe ń pe àwọn nǹkan àgbàlagbà nù chọ́ọ̀chì tá à ń sọ fún. Bá a ṣe ń yọ só. Àwọn yẹn náà ti ń tú síta káàkiri. Mo wá sọ fún Olúwa, mo lólúwa. Máa mọ̀ pé mo ṣe ẹ̀dá ṣọ́ọ̀ṣì lẹ́nu. Mo yọ̀ǹda. Àwọn tó bá máa lọ kán máa lọ. Àbáṣẹ̀tì kọ̀mítì. Mo ti rù gan. Kílẹ̀ ẹ tiẹ̀ lè mọ̀ pé mi ni mọ́. Mo ti rù láì tiẹ̀ ti fọ́ mọ́lẹ̀. Àbáṣẹ̀tì kọ̀mítì. Bá sọ fún kọ̀mítì. Kọ̀mítì ní àwọn mọ̀ pé Ọlọ́run ò parọ́ fún mi rí. Kí nǹkan tí n bá ti sọ pé Olúwa wí, àwọn máa ń bà bẹ́ẹ̀. Bàbá àjọ wa tí wọ́n jẹ́ COS fún Gọ́vnà Adeleke. Wọ́n bá ní alàgbà. Tẹ́ ẹ bá change ẹni máa lọ àlọ́. Bẹ́ẹ̀ ò change ẹni máa lọ. Ẹ kúkú ṣe ohun tó Olúwa wí. Ṣé bí kì í pé ẹ tún pé ká padà lọ́dọ̀ òrìṣà? Kò sí problem. Announce in church. Káwọn ń fẹ́ ṣẹlẹ̀. Fún gbogbo àwọn tó ti ń wọ sùtánà. Tó yẹ pé mi mo ti bọ́ wọn lọ́rùn. Tẹ́lòmí ti sọ pé láyé òun lọ́lọ́run jẹ́ kó rí ohun tó máa fi wọ̀. Tá à ń sọ páṣọ ògo. Kí ni ń jẹ́ bẹ́ẹ̀ bàbá mi? Wọ́n á wò pé tí máa announce kí ní Sunday kò ní í dá. Ẹ jẹ́ kí n announce ẹnu program Wednesday. Àti ní sọjí márùn kan. Àti ìwọ sùtánà yẹn ló ń gbà yẹn. Ìgbò díjọ́ tí sọjí yẹn máa parí. Wọ́n ní everybody ẹ̀yin ìjọ. Mo rí pé kí n sọ̀rọ̀ yẹn lómi dà lójú mi. Mo ní láti Sunday tó ń bọ̀ lọ. Ẹnikẹ́ni yín ò gbọ́dọ̀ wọ aṣọ funfun yìí mọ́ o. Ẹ ti ń gbọ́ tipẹ́tipẹ́, ẹ ti ń yọ ọgbẹ́, ẹ ti ń sọ pé kò lè ṣeé ṣe bóyá ṣeé ṣe ni. Mo fi tayọ̀tayọ̀ sọ fún yín, mo tẹ̀lé ní tó Olúwa wí o. Ẹni bá máa dúró, ó dúró. Ẹni bá máa lọ, ó máa lọ o. Máa mọ̀ pé mo ṣe dá ṣọ́ọ̀ṣì yẹn o. Ṣùgbọ́n tó bá ti di Sunday tẹ́ ń bọ̀, ẹ fọ́ sí aṣọ ara kẹ́ẹ̀dẹ̀ wọ bàtà wọnú ṣọ́ọ̀ṣì o. Ṣọ́ọ̀ṣì tó ń wọ bàtà wọ̀ tẹ́lẹ̀. Tó ń wọ tẹ́lẹ̀. Ìjọ tèmi náà kọ́kọ́ wọ̀ ṣé mo ti rò pé ìjọ yẹn máa ọlọ́mọta máa ya wèrè. Ìgbà míì máa ti wọ bàtà wọlé máa tún sáré jáde ṣòro máa lọ bọ̀. Torí kò mọ̀ra. Ṣé tí mo wọ bàtà wọnú pẹpẹ báyìí, ṣé mo rò pé mo ń tẹ ojú Ọlọ́run mọ́lẹ̀? Bàbá ìdí ẹ̀sìn wà sá. Ọlọ́run kan ló lè ṣíyàn lójú. Ìdí ẹ̀sìn wà. Ìdè wà nú ẹ̀sìn. Ìwọ kò gbọ́dọ̀. Ṣé ẹni ń jọ yẹn báyìí? Ká ní kì í ṣe pé Ọlọ́run ló pè mí, bóyá lèèyàn ò ní ya wèrè. Torí ṣe mo rò pé bàtà tí mo wọ yẹn mo ń tẹ Ọlọ́run lójú. Mi ì lè rìn. Ẹ ń rò ní. Ṣé mọ̀ pé rírò ni? Pé nǹkan tí ò ṣẹlẹ̀ rí, ọ̀tà. Asáṣesì yẹn wọ́ọ́rọ́wọ́. A sì ń tó wọlé ni, ṣé mọ̀ pé a máa gbé àgbélébù. Olúwa, mi ì bá wọn ṣe Pentecostal rí, báwo ni mo ṣe fẹ́ ṣe ìṣèjọ aláṣọ ara rí? Bá ṣe ṣe lolúwa ń tọ́ wa.
ìjọ kan tá à ń tó bọ̀ báyìí olúwa ni ẹgbọ́ papò ọ̀pá tá a máa ń gbé báyìí yẹn ọ̀pá ní gold ládẹ̀ ń lò. bẹ́ẹ̀ni. inú ìwà mi tá a ṣe kó pamọ́ sí. ṣé bébé yọ́nà ní ìdùnnú kẹ́ tún wọ̀. rárá irọ́ mo sún sùtánà ẹ̀ ni olúwa ní ìránṣẹ́ mi kókó lọ sún. wọ́n lẹ́ni bá sùn sùtánà o bó ṣe máa ríre o bó ṣe máa ṣe gbáre. ọba dì mú sun sùtánà. ilẹ̀ ga tó yẹ tí wọ́n á lo òkè lọ́dọ̀ ọlọ́run wáyé. ẹ bọ́ nìyẹn. àwọn ìyàwó ọmọ mi ẹni máa kó máa fi rán skẹ́ẹ̀tì ẹni máa kó ẹgbọ́n lọ́rí chiri. àti ìtàn burúkú ni ṣùgbọ́n dìtàn ayọ̀. ìtàn ayọ̀ ni toró olúwa ló sọ. àwọn wa lọ ń gbòòrò burúkú. bẹ́ẹ̀ni. bàbá mi inú olúwa yín tó bá jẹ́ látara mi ló ti dìde ìpè lọ́wọ́ ṣọ yẹn padà. kò sẹ́ni tó ń kó inú sí anes ó máa kú ni ẹnikẹ́ni kan máa ṣe gbá ni ẹnìkan máa ṣe àwo ni mo kó àwọn kọmitì lọ nígbà tí bàbá mi ní kí n wá àwọn kọmitì church àjọ lọ bá a ṣe ń lọ nu mọ́tò lolúwa sọ pé kí n sọ fún wọn tá a jọ lọ mo lẹ́yìn tẹ̀lé mi ẹ gbọ́dọ̀ fi sinbi tá à ń lọ yìí o gbogbo ohun tó hùn kí bàbá mi sọ ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ bá a ṣe débẹ̀ jókòó ìwọ náà wọ sùtánà mọ́ lágbájá tí ò wọ̀ bó ṣe rí rè làkàṣègbè tó kó ń bẹ bó ṣe rí rè lágbájá tó lọ ń ṣe ló padà sínú ẹ̀ lóríṣiríṣi tí ọ̀gá mi ń tu bí mi ò fi bínú lórí mo mọ̀ pé ṣé mo kò yé wọn lọ́gbẹ́ ibi tó wá bà mí lẹ́rù nìyẹn o lọ́gá mi bá bú sí gbé. pọ́mọ yìí ló ń lọ yìí. bá ṣe jú sí gbogbo wọn àbá dọ̀bálẹ̀ gbalaja síwájú wọn. bó ṣe ń lọ ní ìsìn kó padà máa lọ wọṣọ yẹn. yes sir. yes sir. mo bá délé mo bẹ̀rẹ̀ sí sun ẹkún mo ṣe sunkún báyìí náà ìyàwó wọn dé àtàwọn ọmọ ọjọ́ wọn ní bàbá sọ wípé mi ì fún wọn lésì kí ni kí n fún wọn. wọ́n nítorí ọ̀gá mi ò kó lè fẹ́sírì láti ìgbà tàbá ti lọ wọ́n ní ìgbà tó ń rí wọn ni wọ́n wá wù wọ́n fẹ́sírì pé kí ló ṣẹlẹ̀. ọ̀gá mi ló wá ṣàlàyé pé kán wá bá mi wọn mi ò fún mi lésì. wọ́n wá sọ fún ìyàwó wọn mo ní mọ́mì má bínú nísìnyí ò lè fẹ́ kí n fún bàbá mo ní ṣe mo rò pé bàbá máa sọ pé wọ́n máa lọ gbàdúrà sí i nǹkan tó lọ́wọ́ bá sọ fún wọn bóyá mo purọ́ ni ìwọ̀n náà dẹ̀ ti sọ bẹ́ẹ̀ wípé tóun tí ò ní mo ṣe ara kúrò níwájú wọn ẹ bá mi sọ fún wọn tẹ́ ẹ bá délé pé kán máa fàdúrà ràn mí lọ́wọ́ Ọlọ́run ṣọ̀nà mi ní rere gas ó parí bọ́lá ń ṣe bẹ̀rẹ̀ sí ní ṣògo ènìyàn bàbá ń tàrùkù máa bọ́ sí ẹkún àtòṣe mírèkù wá ńgbọ̀ máa tó ọ̀sẹ̀ kẹta àwọn pentikosta ẹ̀ wá ya bòrò wọ́n wá bẹ̀rẹ̀ sí pray fún mi eléyìí léde ó lè pẹ̀lú ohun ti fi hàn òun mọ bó ń ṣe lè bá mi sọ ni wọ́n ní pẹ̀tẹ́ ẹsẹ̀ ń lè bá mi sọ o. àfọ Ọlọ́run fúnra rẹ̀. àkóso ń tọ̀ wo wọ́n wá bẹ̀rẹ̀ sí ní kó máa fún mi prayer chairman kan wọ́n ní kan yẹn máa wá ẹ má fọwọ́ bá dì mú lẹ o ẹ má fi wọ́n lẹ o kíá wọ́n ti pè mí sínú ẹlòmílẹ̀ pa sermon tó ń jáde lẹ́nu ẹ̀ náà àwọn ti wò pé kankan máa ṣẹlẹ̀ infection wọ́n lọ́n ṣe gbé mi ró nìyẹn o títí wá di ẹni mo ti wá gbàgbé ẹ̀ pátá ṣùgbọ́n wọ́n bá invite mi any churches ló invite mi má dẹ̀ lọ order of service sultana ó le ó dẹ̀ kó yàn pápá mọ́ra ó jẹ́ àwọn òfin ìgbà ayé Mósè tí ó lágbára má wọ bàtà lọ wá ń ṣe menstruation má dé so gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tó mú kí àwọn èèyàn ńláńlá tó yẹ kó wọnú agbo Ọlọ́run tó hàn lè wọlé ṣe understand and then àwọn ìdojúkọ kan ń ṣẹlẹ̀ ńgbà yẹn ìgbà míì tá a bá jáde báyìí gbogbo wọn tí bàtà wọn bá dọ́ṣọ̀ báyìí wọn á ti kó lọ àti bọ́ bàtà rẹ pẹ́ẹ́tẹ́ sẹ́nu ọ̀nà àní rẹ ní kó bàtà ó lè jẹ́ the first time tẹ́ni yẹn wọ ṣọ́ọ̀ṣì gbogbo oríṣiríṣiríṣiríṣiríṣi bẹ́ẹ̀ yẹn but anybody ló ń láǹfààní àti wọlé ẹjọ́ bó ní kí n bọ́ bàtà mi sí òsì mọ́ ṣe understand mo rí yẹn ìdàkejì ìṣọwọ́ jèrè ọkàn fún ìjọ aláṣọ ara ó yára ju CNS lọ tí CNS bá parí iṣẹ́ sórí èèyàn nígbà táwa ń bẹ̀ Pentecostal náà máa lọ rú dá sí. ibẹ̀ ló ti wá ṣe Thanksgiving. bẹ́ẹ̀ni gbogbo ìhárùn tán nìyẹn àwa la máa jagun ẹ̀
ó wá ń jẹ́ pé irú nísìn a ò lè ṣe Sunday service kan ká béèrè fún first timer ká má rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀ lè rí ojú kan yẹn àwọn face kan tẹ̀ ń rí yẹn náà la máa náà lè máa rí àwọn tó bá dẹ̀ máa darapọ̀ mọ́ yín gbà yín náà tipátipá ni ìgbà míì tipátipá lè máa fi faṣọ yẹn sí wọn lọ́rùn tipátipá ni wọn ń fẹ́ wọ̀ yàtọ̀ sí ẹni tọ́lọ́run bá fún ní grace ó ń ṣòro kójú tuntun tó pẹ́ nínú CNS wọ́n bá wọlé tán bá ti ṣe bá bá ti bá yín ṣe wẹ́rẹ́ bí báyẹ̀ kàn ní rí wọn mọ́ àwọn ìdojúkọ tí wọ́n máa ń rí nìyẹn bó ti agbára dé wà ní. So nǹkan tó láti gbà ó jẹ́ ohun tí mo rí tí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ibi tẹ́ bá ti ń sọ pé èrò ò sí inú church Fáláṣọ ara CNS àti máa sunkún. ṣẹ́dẹ̀mọ̀ CNS dẹ̀ jẹ́ ìjọ tó yẹ pé àdùnkíá ṣẹ́ra aláṣọ funfun ní ìsìn mo fi tẹnutọ́ sọ nípa àdèbàṣẹ́ ìdí ṣẹlẹ̀ ló ń gba àwọn aláṣọ funfun tó kulẹ̀ bẹ́ẹ̀ni àwọn èèyàn fẹ́ wọ̀ mọ́ àwọn èèyàn fẹ́ ṣe CNS mọ́ lóòótọ́ lè máa rí wọn bolobolo lórí social media lórí bàbá kò sí mẹ́mbà tí ẹ máa sọ wípé ṣùgbọ́n ṣẹlẹ̀ òfin gbé wọn ró òfin wọn lè kó pẹ́pẹ́ tó bá ṣìwà wò wọ́n lè transfer ẹ tó ti a lè fẹ́ transfer kúrò nínú church ẹ̀ ní CNS tó máa gbà. Prophet Bùnmi Ọbádìmúná tí ń bá a sọ̀rọ̀ ìtàn ìgbésí ayé wọn àti ohun tójú wọn ti rí nídìí iṣẹ́ ìránṣẹ́ àti àwọn nǹkan tí wọ́n face àti bí Ọlọ́run ṣe mú wọn dúró. Bàbá ìgbà tẹ́ ẹ kúrò ní aláṣọ funfun tọ́lọ́run ní kẹ́ẹ̀dẹ́ aláṣọ ṣé ẹ pàdánù àwọn ọ̀rẹ́ kankan ṣá. Wọn kì í mímọ́ wọn bá mi ṣe wọ́n ṣe ń padà ni àwọn kò tẹ́ wọn lọ́rùn bíi pé kéèyàn kóhun ò ṣe gbé mọ́ ni tọ́ndẹ̀ mọ̀ pé pàtàkì ni ẹ nínú ẹgbẹ́ yẹn báwọn pé à ń fi ẹ̀yàn gàn pé kò ṣoko wọn ò lè sọ pé príṣà kan a ò la ṣe tán o ṣùgbọ́n ní ká sọ ọ̀rọ̀ Ọlọ́run yìí Ọlọ́run yọ̀ǹda sá so kẹ́ ẹ wá déédéé gbé ẹ̀bùn yẹn kú wá lóhùn sí bẹ́ẹ̀ èmi lèmi wá mọ̀ pé nígbà tí mi kú ò ń tẹ́mi ní mi príṣì yẹn tó ti yé yín mo tún wá rí wípé ìgbékalẹ̀ tó ti yàtọ̀ ṣé nǹkan tí mo sọ ti yé yín. ó yé mi sá. ṣé nǹkan mi wá èèyàn máa rò pé òun ló dáa jù tó bá dé ìkòríta kan tọ́lọ́run bá ṣí yín lójú kì í ṣèyàn ṣé àwọn pé mi ní ìsìn kì í ṣe pé èèyàn kan ló sọ pé àìmọye tó sọ pé àwọn kìnnì kan náà gbówó fún mi àwọn kan tiẹ̀ sọ wípé àwọn bàbá Adébóyè náà gbé fún mi wọ́n náà gbé 2.5 million fún mi mo lé èmi ní 2.5 million máa torí 2.5 million kò sí ohun tí mi gbọ́ tán lé ayé ohun tí mi ò gbọ́ ló kù tó ń lọ yìí bọ̀tẹ́ni ẹni bá máa tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run á gbé ti kú kò sí ọ̀rẹ́ mi kan ṣe mo ní ọ̀rẹ́ tó fẹ́ bú mi pa lórí rédíò tó dẹ̀ jẹ́ pé kò rí kò sùn lèmi àti ẹ̀ ó bú fí sí mi lára. bọ̀tẹ́ ti parí ẹ̀ báyìí. bàbá ẹ mọ̀ pé nígbà míì náà tí wọ́n bá wò títí pé àràbà máa wó táràbà ò bá wó ìgbà míì ojú àdẹ̀ tó máa ti roko àwọn ẹlòmíì náà ti ń fọgbọ́n sí nísìn wọ́n ti ń fàdí àwọ̀ṣọ ara yẹn wọ́n ti ń fàdí àwọ̀ bàtà wọ́n ti ń lo ṣótì ìjáyà ló ń ṣe lòmíì pé nígbà tó wọ́n bìlì pẹ̀ ní bá kú omi ẹ̀ ńgbà kí iṣẹ́ òrìṣà. Ṣùgbọ́n bàbá Ọlọ́run ló ní kẹ́yìn kú kẹ́ ẹ má wọ̀ mọ́ o. lèmi náà sọ fún wọn tán náà fẹ́ kú sọ fún wọn pé má kú o. ọ̀rẹ́ tọ́lọ́run ò bá sọ fún. kó má bàa jẹ́ mẹ́rin mẹ́sàn-án tẹ́ ẹ kó sínú ṣọ́ọ̀ṣì náà àtúnkù ẹyọ kan. but agbára kérúbù láti lẹ̀ ń ṣì wà ń bẹ̀. bàbá nígbà kì í ṣe èèyàn lò fún yàn. tó jọ lọ́run ni. ó dà ń ṣe ń sọ dàbí kan pé ok ẹnìkan wá pé òun fẹ́ yọ agbára yẹn kúrò lára mi kò sẹ́ni tó lè yọ àfọlọ́hún nkéjì tó tún lè yọ tó ti yẹ yín ó la ìgbọràn irú bọ́lọ́ ń ṣe wí fún mi yẹn pé kí n kó bẹ̀ kí n kó òkè mú yọ dẹ́ ẹ̀ kò sí tí wọ́n lè ṣe tó lè wọ́n ṣe mọ́ ọlọ́mọ yẹn kí wọ́n pe tán kún ti ṣe àmín o Jésù ṣùgbọ́n gbà yàn ti gbọ́ràn àtìlẹ́yìn yẹn máa wá gidi ni
tọ́lọ́run ò ní jẹ́ kán dáyàn lẹ́bi. Àwọn oore tí mò ń rí lẹ́yìn ìgbà tí mo ti change kì í ṣe torí oore ni mo ṣe tó ti yẹn ṣùgbọ́n tí Ọlọ́run fi bless mi tó fi pa ọ̀tá lẹ́nu mọ́ ó kọjá bẹ́ẹ̀. Kasinati. Ọba ni ọba lọ́lọ́run àwọn orúkọ tó ń rẹ̀ yín náà ọba tó dì yín mú kò fi yín sílẹ̀. Èèyàn fi ń bú mi ńgbà mí ni. Wọ́n tún bú yín lórí rédíò. Jágbujùgbu mo ti ránṣẹ́ lọ́n tó jẹ́ ránṣẹ́ lọ́n gidi gan tó ti fi pé pẹ́ra àwọn lọ́ba ṣẹ́ ìjọba ni ṣé kí ni. Kasinati mo sọ́ọ̀dì láti sọ̀rọ̀ yìí mo fẹ́ lè bẹ lọ́wọ́ kan èèyàn máa bú mi. Ọba àwọn ọba ó sọ níwájú Ọlọ́run Elédùmarè. Èrè pọ̀ ń bẹ gan. Kasinati ó kàn ìpínlẹ̀ yẹn bá sọ fún yàn pé ẹ bú mi ó lè máa lé. Kò ní níyì mọ́. bọ́n yàn ṣe ń bú mi bẹ́ẹ̀ mo ṣe mèkè. Ìgbà mi ẹlòmí adé bú mi gbà á ọba àwọn bá ń gbọ́ mo fi ń jẹ́rìí ìwọ Ọlọ́run ni o. Ó lè jẹ́ ọjọ́ kejì ó lè jẹ́ máa gba pounds máa gba dọ́là ni. Sọyìn tẹ bá fẹ́ bú bàbá mi ẹ máa bú wọn lọ o. Wọ́n free. Níbo ni church yín wà fún àwọn tó wà tọ́lá àwọn kan wà káàkiri àgbáyé báyìí. Church bá wà ní tẹ́wọ̀n bá ti dé water corporation ní car wash l'Abẹ́òkúta tó bá ti dé water corporation kó bá ti sọ pé òun lọ sí church Àgọ́-Ìlì ìbáàdẹ̀ jẹ́ pé ní bóyá gáràjì kan lè yàn dé l'Abẹ́òkúta yìí àfi tó ń tọ̀hún bá jájèjì. Kó ṣáà lóun lọ ṣọ́ọ̀ṣì ọba dì mú ládàá tán. Gbé ọ̀kadà kan pé kán gbé ẹ dé car wash pé òun lọ sí church Àgọ́-Ìlì lọ́dọ̀ wòlíì Ọbádìmú so á gbé wọn dé bí báyìí. Àgọ́-Ìlì lọ́dọ̀ wòlíì Ọbádìmú kò pé méjì. Ẹ fáwọn èèyàn lẹ́rọ ìbánisọ̀rọ̀ yẹn ọ̀pọ̀ lè fẹ́ béèrè fún ìbéèrè àdúrà tàbí ní nǹkan kan tó ń rú wọn lójú láti bá wọn tàn mọ́lẹ̀ sí. wọ́n lè pè mí sí orí 080-371-63030 080-371-63030. Lórí àwọn social media náà ẹ sọ àwọn platform yìí fún wa torí mo rí pé a máa. Bẹ́ẹ̀ ni wọ́n lè lọ sí orí Facebook á wo Àgọ́-Ìlì TV so gbogbo àwọn sermons tá a ti ṣe gbogbo àwọn programs wa ó wà ń bẹ̀ wọ́n bá kàn dé wà lórí Facebook tí wọ́n bá tẹ̀ fẹ́ lọ síbẹ̀ wọ́n á rí ọ̀pọ̀ kọ́kàn sá ti wọlé pẹ̀lú Prophet Bùnmi Ọbádìmú ó jẹ́ lórí TikTok náà ni kàn ti wọlé pẹ̀lú Prophet Bùnmi Ọbádìmú wọ́n á rí àwọn ọ̀rọ̀ ìyànjú oníṣẹ́jú mẹ́ta fún wọn so gbogbo tán bá lọ sórí Instagram náà Prophet Ọbádìmú náà máa fi wọlé ń bẹ̀ so bá bá dẹ̀ nọ́mbà tí mo pè fún ẹ náà wọ́n lè fi add mi sórí WhatsApp so bá ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn torí nǹkan tó tèmi fẹ́ràn jù nílé ayé ni pé kéèyàn máa gba èèyàn nímọ̀ràn kéèyàn máa advice èèyàn so kó máa fi ìwà rere kọ́ yàn Kasinati ó dà sáà ó dà téèyàn bá lè ṣe téèyàn bá ti jẹ́ni tó ń tún tọ́lọ́run ṣe oh God ń tún Ọlọ́run ṣe téèyàn bá ń tún ṣe Olúwa o ẹ wo Ọlọ́run á gbéga tó yẹ pé ìgbéga tó máa pa òun náà lẹ́kún tó ní tó tún máa sunkún pé mi Olúwa ọ̀nà owó ló gbà ṣerú eléyìí fún mi bọ́ téèyàn bá ń ba nǹkan tọ́lọ́run ṣe jẹ́ àbábá àbá ń bẹ̀ àwọn ọmọ iná àjẹ́ ń bẹ̀. ẹ kí lẹ̀ ń sọ fún mi èèyàn ṣe gbàgbọ́ kò ṣe gbàgbọ́ Ọlọ́run ó red made ẹ̀san ní everybody ó lọ ṣọ́ọ̀ṣì ẹ̀san yẹn wà red made wọ́n á gba ohun tó o bá ṣe. Kasinati ẹ túbọ̀ máa tẹ̀síwájú o because mo ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí Ọlọ́run lòye fún ẹ gba mọ́tò fún ṣe rí ń tẹ̀yìn ṣe yẹn ẹ bá ṣe fẹ́ nìyẹn ó lè máa ní nǹkan yẹn títí ìran ẹ̀ tó fi máa kú lórí ilẹ̀ ayé aṣọ wa ń kọ́ èyí lè kọ́ máa pè ní baba aláṣọ àṣírí láṣọ àṣírí ẹbùnmi Ọlọ́run aṣọ ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ arúgbó mi ibi tí kẹ́ ti máa wò ní ẹ máa wọ aṣọ tó wà lára wọn tó fi ń jáde kẹ́ tó máa fún wọn ní mi èmi aṣọ ọdún 15 ìró ọdún 10 tó wà lára wọn. Àwọn olólùfẹ́ ni èmi náà kọ́ bàbá àwọn oníkẹ́ bá mi ṣàdúrà fún báyìí gbogbo àwọn tó ń dá sétò Kasinati Sugar tí wọ́n ń dá sí ètò yẹn ní agbára ẹ̀jẹ̀ Jésù Kristi nígbà tí Ọlọ́run sì ń jẹ́ Ọlọ́run ojú òní tì wọ́n. Àmín Jésù. Àánú á máa fọhùn lórí ayé wọn. Àmín Jésù. Ó ní ẹnikẹ́ni tó bá ń wín tálíkà ó ní Ọlọ́run ló wín kéèyàn yáàyàn lówó nísìnyí ká wá pé èèyàn yá Ọlọ́run lówó Ọlọ́run ò dẹ̀ ń jẹ gbèsè gbogbo wọn pátá Ọlọ́run á san ní rere fún wọn. Àmín Jésù. Ó lẹ́ni tó ń fún ká ó ló kún fún kìkìsí ọrọ̀ ó lẹ́ni tó ń háwá ó ní kìkìsí àìní Kasinati àti ẹ̀yin olólùfẹ́ ẹ máa lọ ní lọ́pọ̀lọpọ̀. Àmín Jésù. Àwọn àkọlùkọ gba oore òjijì oore báwo ló ṣe ń ṣe ọ̀nà wo ló gbé gbà tóun nìkan lọ́lọ́run dálé ayé fún ni
irú àwọn oore bẹ́ẹ̀ kọ́lọ́run máa ṣe fẹ́yìn àti àwọn olólùfẹ́ yín ètò náà dẹ̀ ní parẹ́ o a máa tẹ̀síwájú àwọn ọgbọ́n tẹ́ fi ń gbé kalẹ̀ a máa pọ̀ sí lágbára Ọlọ́run. In fact inú mi ti ẹ̀ dùn ẹ ṣe nǹkan kan nígbà tí Genesis Kasinati Ọlọ́run á dúró tì yín orí pé ẹ dúró ẹ ń gbé lọ gbé bọ̀ ẹni bá dúró kí iṣẹ́ Ọlọ́run dúró ó ti di tó kọ́ Ọlọ́run dúró tòun náà Ọlọ́run máa dúró tì yín lágbára ló máa dára fún yín adúpẹ́ lọ́wọ́ yẹn ṣe o ẹ̀yin lẹ ṣe jù sá àwọn ọmọ yín náà tẹ́lẹ̀ ń kó kiri àníwá wọn tì nítorí kámẹ́rà èèyàn lẹ́yìn kámẹ́rà thank you very much mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ kúfẹ́ o ẹ kúfẹ́ o ẹ ṣé sá. ayọ̀ fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹni nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. Aula Bitter Tea, ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èyí ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula Bitter Tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula Bitter Tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa.